Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, I appreciate the support yín so far. Nǹkan tí a fẹ́ discuss nínú fídíò wa ilé òun ni òwe bí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a ti bẹ̀rẹ̀. A fẹ́ jẹ́ kí àṣà Yorùbá kó parun. So nǹkan tá a fẹ́ discuss nínú fídíò wa ilé ni àwọn àgbà sọ̀rọ̀ wọ́n pòwe wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí. So àwọn olóyìnbó dẹ̀ translate ẹ̀ wọ́n ní when a king's palace burn down, the rebuilt palace is more beautiful. So every cloud has a silver lining. So wọ́n dẹ̀ tún sọ wípé necessity is the mother of invention. Creativity is often achieved after overcoming many difficulties. So àwọn àgbà wọ́n gbọ́n gan. Wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí. Ìdí tán ti ṣe sọ bẹ́ẹ̀ ni wípé tí ilé ọba bá jó, àwọn tán nífẹ̀ẹ́ ọba wọ́n á múrú wá, wọ́n á mépo wá, wọ́n á múyọ̀ wá, wọ́n á máta wá. So in the sense that wọn ò ní fẹ́ jẹ́ kí ojú ti ọba. And then tá a bá ń sọ̀rọ̀ nípa wípé wọ́n múrú wá, wọ́n mépo wá, wọ́n múyọ̀ wá, wọ́n máta wá, wọ́n mú magi wá. Ìyẹn ni wípé tí ilé ọba bá jó, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọba wọ́n á tún fẹ́ jẹ́ kí ọba máa nífẹ̀ẹ́ àwọn sí i. Wọ́n á fún un ní owó, ẹni tó máa gbé sìmẹ́ǹtì wá, ẹni tó máa ra irin, ẹni tó máa rọ̀dà. Wọ́n á sáà fẹ́ jẹ́ kí ilé ọba kó wà more beautiful, kó wà more beautified ju ti tẹ́lẹ̀ lọ. So ìyẹn náà sì ń sọ pé necessity is the mother of invention. Creativity is often achieved after overcoming many difficulties. So ìgbà tí ilé ọba jó, ìyẹn ni wípé ọba ń face difficulties during that time. But àwọn tán nífẹ̀ẹ́ ọba, so wọn ò ní fẹ́ jẹ́ kí ọba máa ronú. Wọn ò ní fẹ́ jẹ́ kí wọn ò ní fẹ́ jẹ́ kí ọba ó ṣe òjòjò. So ìyẹn ni wọ́n á fi múrú wá, wọ́n á fi múyọ̀ wá, wọ́n á fi máta wá. So and then àwọn ìyẹn náà tán múrú wá, tán mú iyọ̀ wá, tán máta wá, wọ́n á fẹ́ jẹ́ kí ọba nífẹ̀ẹ́ àwọn sí i. So òwe Yorùbá, àṣà Yorùbá, a fẹ́ jẹ́ kó parun. Ilé ọba tó jó ẹwà ló bù sí. So ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa, please help us to share our video, help us to like, help us to comment. So we love you all. Thanks for watching.